tí wọ́n ní ọmọ kan tí ò fi sọmọ àbí ní àná ọjọ́ kẹsàn-án oṣù kejìlá àná ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ọdún 2024 la gbọ́ wípé ọmọ yìí wọ́n ní ìyá rẹ̀ ń fọṣọ lọ́wọ́ níwájú ìta ìpẹ́ bí ìyá rẹ̀ ṣe ń fọṣọ lọ́wọ́ ní ìta gbọ́ ni wípé ìyá ọmọ yìí tó ń fọṣọ lọ́wọ́ ó wá ní kó òun wọlé lọ wò ìyá òun kó òun wọlé lọ wo ọmọ òun ohun tó máa padà rí ni wípé wọ́n ti gé orí ọmọ ẹ̀ wọ́n gé orí ọmọ. Yorùbá ní àgbàké wà lọ́jà kó rí ọmọ tuntun wò. ẹ pa mí. kàyéfì ńlá ló jẹ́ ó jẹ́ ohun tó rí mi gan fúnra mi lójú. mi lè sọ pé torí mi ì sí ilé. ẹ ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan. mi ì sí ilé mo lọ sí mítìnì babaláwo ìlú Tókò lápapọ̀ ibẹ̀ ni mo wà mo dẹ̀ dálejò gẹ́gẹ́ bí iṣẹ́ mi àlejò yẹn ni mo bọ́ wà pàdé òun ni wọ́n sọ fún mi wípé iná ń jó lọ́fọ̀ àwọn kòkó ní òkè kéèsì so ibẹ̀ ni mo ti gbéra tí mo ti ń bọ̀ pé ilé ọmọọṣẹ́ mi tí mo kọ́ níṣẹ́ ni mo débi lánàá ni mo bá tèrò pọ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n dú ọmọ. ọlọ́dún bú ọmọ ọmọ ọdún mélòó. ọmọ ó ṣe máa pé 40 years náà ni. 41 days. 41 days bí kí ọmọ 41 days. òun lọmọ náà mi ì rí jù bẹ́ẹ̀ lọ. ó jẹ́ nǹkan tó kàyéfì mi ojú kì í rọ́rọ́ kò má wòfin so kò tí ì pẹ́ kí n dé kí n mọ bó ṣe jẹ́ kí n dé lọ sí police station kí n lọ report pé n bá ìṣẹ̀lẹ̀ ládùúgbò ó ṣẹlẹ̀ ládùúgbò òun ni plan tí mo ní kéèyàn tó dọ́dọ̀ ọlọ́pàá kó tó report àfojú kan ohun tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. kí n débi kí n lọ report mi tí ì débi kò tí ì ju ìṣẹ́jú méjì lọ lánàá àwọn ọlọ́pàá ti dé agbófinró ti dé o nígbà tó wọn agbófinró dẹ̀ ti dé ó ti di pé oníkálukú ní láti hang up ìjọba ló ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí láti bá wa ṣàtúnṣe sí mi ò rí jù bẹ́ẹ̀ lọ. wọ́n ti gbókò ọmọ yẹn lọ. wọ́n ti gbé lọ. ìyá ọmọ yẹn kọ́. mi ì tí mọ̀ bí ti ọmọ bàbá yìí torí àti ọmọ àti bàbá ọmọ ni wọ́n kó lọ lánàá. wọ́n police station. bàbá mo ń kọ́ wọ́n police station. mo ń bọ̀ bàbá lára àwọn àgbà àdúgbò ni lára àwọn àgbàlagbà. bàbá yẹn súnmọ́ bí. bàbá yàyàwó. wọ́n ní bàbá ìyàwó rèé bàbá kí lórúkọ yín. Mukaila kini. Ọláẹgbẹ́. ẹ̀yin lẹ bí ìyàwó. ìyá ìyàwó. akọgun ẹmẹrẹ. akọgun ẹmẹrẹ bàbá báwo lọ̀rọ̀ yìí ṣe rí láàrin ìṣẹ́jú kan. àwọn àmì ni pé àánú ẹ̀ wà níta agbáriwo adẹ̀fídébí aláwo ọmọ wọ́n ti ṣe ní ọrùn. ṣe ní ọrùn bíi bó o. wọ́n ti rẹ̀ ní ọrùn. wọ́n ti dúnbú ọrùn ẹ̀. wọ́n ti dúnbú ẹ̀ ibi àrímọ nìyẹn. ẹ sì fura sẹ́nì kankan. mi ì fura sẹ́nì kankan. ọ̀rọ̀ yìí lágbára o ẹ bó wá nìyá ọmọ gbé bàbá yìí tó jẹ́ ọmọ ọmọ yín. ó ti wà station ó ti wà ládàtọ̀ police station. ó ṣe lọ́bẹ̀ yín sí i. èmi jẹ́rìí àwọn ọlọ́pàá mo mọ̀ pé wọ́n ó ṣiṣẹ́ wọn torí pé àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà lákòókò yìí tí wọ́n bá ṣe tán tí wọ́n náà fẹ́ ṣiṣẹ́ wọn ó ṣe iṣẹ́ wọn mo sì mọ̀ pé lábẹ́ bàbá wa Ẹgbẹ́tókun tí wọ́n jẹ́ Inspector General of Police orílẹ̀-èdè Nàìjíríà bàbá yìí máa ṣiṣẹ́ dáadáa ọ̀rọ̀ irú yàn lójú ọdún lọ sópin gbogbo apáta àníṣòfò ọmọ gbogbo àwọn òbí tá a wà níbi àníṣòfò ọmọ nílé lóko ànígbọ́rò ìbànújẹ́ sáwọn ọmọ wa ṣùgbọ́n bí nǹkan ṣe rí yìí àtọlọ́pàá stéètì àti ti lókà àti ti kánsù àti tìjọba àpapọ̀ ẹjọ́ a fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ gangan torí pé wọn náà ò tí ì fura sẹ́nì kankan wọn ò dẹ̀ tí ì lè sọ pé àwọn èèyàn báyìí ibi tá a dúró sí yìí ibẹ̀ nìyá ọmọ gbé ti ń fọṣọ o níbi tá a gbé dúró sí yìí abẹ́ẹ̀kọ́ màmá ó yẹ ṣàlàyé. ibi ló ń fọṣọ lánàá. ẹ máa sọ̀rọ̀ lọ. nígbà tó dé ń fọṣọ lánàá tí wọ́n sọ wípé nǹkan kan báyìí ṣẹlẹ̀ báyìí ṣe wá nìyẹn táàdé bá níbi ń fọṣọ ibi mo rí mọ́ ni. wọ́n ló lọ sáṣọ lẹ́yìn báyìí. mi ì lè sọ. bó lọ sáṣọ. yàrá ẹ̀sìn rí. yàrá ẹ̀ mi. wọ́n lójú wíńdò yìí ni wọ́n bá wọlé. ó lè jẹ́ bẹ́ẹ̀ mi. ó lè jẹ́ bẹ́ẹ̀ torí wọ́n ní lèmi náà ń wí torí èmi náà ò sí ń bẹ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ ò sì já lẹ́nu tí. kò gbọ́dọ̀ sọ. bàbá gbọ́dọ̀ sọ. bẹ́ẹ̀ni bàbá kí lẹ́yìn náà fẹ́ bá a sọ. a máa gbóhùn ìyá ọmọ yìí náà o. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣeré àbí kí wọ́n bá tí kẹ́yìn sí nǹkan tí kì bá wáyé tó bá dẹ̀ wáyé gbogbo àkóbá rú torí ọmọ mi ní baálẹ̀ ẹ̀wò ní ọ́fíìsì ẹ̀sìn bíi ṣùgbọ́n bó ìjọmọ ọ̀ṣẹ́ ẹ̀ òun ni
ọ̀rọ̀ ìfikún ẹ̀rọ bó ṣe sọ̀rọ̀ òun náà kò sí nílé iṣẹ́ yìí iṣẹ́ ìjọba ni kàn bá tí kẹ́ ẹ̀ ṣe ìbí wọn bá dẹ̀ ń bá lọ àmọ́ àgbọ̀. ó lágbára ó ní agbára ẹ lè mọ̀ rí i dáadáa òkú ọmọ yẹn lẹ̀ ń wò yìí o lẹ̀ ń wò yìí o ẹ lè má lórí ọ̀fẹ́. àti rí bí wọ́n sẹ́ǹdì ẹ̀ ṣe dé àti wò ó. ẹ ti rí a ti fa àwọn kọ́kọ́ bò ó lójú ṣùgbọ́n òkú ọmọ yẹn a kò fi hàn yín díẹ̀ tó rà ti bò ó lójú a nírí wàhálà lágbára lọ́wọ́ bàbá ní àdúgbò tá a wà yìí wàhálà dààmú ò ní jẹ́ tiwa bàbá abánàrọ̀ ya ti bá a sọ̀rọ̀ àbí tí a tún léèyàn tí ó sọ ìyá yẹn dà ìyá kan tó ṣì kejì yẹn tó ohun tá a tún rí rèé o àdúgbò Òkèkèsì ọmọ tí ò tí wọ 41 days ọmọ ayé ti kọ ayé wọ́n ní wọ́n ń fọṣọ lọ́wọ́ níbi tí wọ́n gbé ti ń fọṣọ lọ́wọ́ nìyá gbé ti jáde pé kóun wọ ọmọ òun bí ó ṣe rí i pé òkú ọmọ òun bá nìyẹn a ní firú ẹ̀ sán ẹ wọ àwọn èrò ṣẹlẹ̀ àwọn ẹ bá ń fa àwọn èrò. yàmà náà wọn ò sí àrántí ọlọ́pàá gbégbé lọ sí polisi ràn láàárọ̀. ok ẹ jẹ́ n bá bàbá sọ̀rọ̀ bàbá ẹ jọ ẹ jẹ́ n bá bàbá yìí sọ̀rọ̀ bàbá kí lorúkọ yín sà. orúkọ tèmi ni Alhaji Kọ́mọláfẹ́ Tajudeen tí mo jẹ́ vice chairman Ìkẹ́sowápọ̀ CDC Ìtòkò Kéèsì MRE Ìkọ́pá Arínlẹ́sẹ̀ Àjẹ́. bó lẹ ṣe sàdúgbò yìí. vice chairman CDC yẹn lèmi. lẹ́yìn. èmi náà wà ní àdúgbò ní àárọ̀ àná yẹn lọ́wọ́ ọ̀sán yẹn mò ń bá ìyàwó kan ṣiṣẹ́ ní junction bíi gangan tẹ́ bá wọlé yẹn ni mo gbọ́ náà ní ọdún ọmọ kan lọ́rùn. ẹ mọ̀ gẹ́gẹ́ bí àwa tá a jẹ́ elétò CDA kò dúró ìbẹ̀rù dúró sí ìbẹ̀rẹ̀ òsì bá ṣe débí nìyẹn a pa àwọn ọ̀sán gbé wa tó wà láràǹdì àwa náà wá síbí ká wá wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ó jẹ́ kàyéfì fèmí látàná ẹ̀ báyìí iṣẹ́ ni mò ń ṣọ́ọ̀kì bí ẹni pé wọ́n fi iná jó mi lára ibi tó lágbára dé mi lè ya fọ́tò ọmọ ẹ sórí fóònù mi torí mi ìrírú ẹ̀rí mo kàn máa ń gbọ́ ni ní ìrírú ẹ̀rí máa ń gbọ́ ni ṣáàmánu CDC wa wọn sí àràǹdì ọ̀nàrẹ́bù ọ̀kẹ́ owó mo wá pè wọ́n mo ṣàlàyé nǹkan tó èmi mo pè yín lánàá bẹ́ẹ̀ni lórí fóònù nígbà tí incident yẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni èmi ni mo pè yín so àwọn wá ní pé ká máa bá lọ bí tá a bá bá dé súngbà tó wá di ní àárọ̀ yìí lọ́ wá pè pé àwọn ọlọ́pàá ní wọn ní rìlíìsì òkú ọmọ yẹn fún wọn pé kán gbé lọ sí mọ́ṣúárì àwọn ọ̀yọ́ ọmọ kẹrẹ̀ ní kò sí nǹkan lọ́wọ́ wọn èso ni ya ọkọ̀ ń tà wọ́n ní wọ́n máa san 55,000 ní mọ́ṣúárì kò sówó lọ́wọ́ àwọn ọlọ́pàá náà wọn ò lè sanwó so náà fi pè mí pé iṣẹ́ tá a ṣe kù lánàá ẹ̀ tún á bẹ̀rẹ̀